kí wa lórúkọ Kristi bí a tún ti ń tẹ́tí gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ Bíbélì èyí tí Diocese of Ife Anglican Communion ń ṣe agbátẹrù rẹ̀. Nínú ètò ti ọjọ́ òní, àwọn tí ó máa darapọ̀ láti jọ ṣe ìjíròrò nínú àkókò yìí, àwọn náà ni màmá wa. Ẹ bá wa dárúkọ yín. Tèmítọ́pẹ́ Adésọjí. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ ṣé sà. Àti bàbá wa. Awòyẹmí Àjíbọ́lá. A kí yín lórúkọ Olúwa. Gẹ́gẹ́ bí ìṣe, a tún rọ̀ wá wípé bí a ti ń fetí sílẹ̀ tí a bá ní ìbéèrè tàbí ìtọ́kasí, ẹ lè kàn sí wa ní orí ẹ̀rọ 0814-719-4733. Gẹ́gẹ́ bí a ti máa ń sọ, ẹ lè tẹ̀wé ránṣẹ́ sí wa tàbí kẹ́ bá wa sọ̀rọ̀ lórí èyí tí a ń pè ní WhatsApp. A sì mọ̀ wípé bí ẹ bá ṣe ń ṣe léè, Ọlọ́run ó túbọ̀ máa bùkún ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Àpáta ayérayé, a dúpẹ́ lọ́wọ́ yín, a dá gbogbo ògo padà torí pé ẹ̀ fúnra yín lẹ ń kọ́ wa, lẹ ń tọ́ wa sọ́nà, lẹ ń fọkàn ara yín hàn wá lákòókò pàtàkì tá a tún wà. Gbàládùra pé lónìí kẹ́tù fara yín hàn wá. Àmín Jésù. Àwọn ọmọ yín tẹ́ ó lò láti ṣáájú ìjírò gbogbo, ẹ̀mí mímọ́ bá wa tọ́ ọ sọ́nà. Àmín Jésù. Gbogbo àwọn tó sì ń gbọ́ náà, oore ọ̀fẹ́ láti gbọ́, láti gbà àti láti fi wá sí ìṣe, bàbá ẹ fi fún ẹnì kọ̀ọ̀kan. Àmín Jésù. Ògo ni fún orúkọ yín o. Hallelujah. Torí tí a béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Gẹ́gẹ́ bí a ti ń bá a bọ̀ lẹ́nu ọjọ́ mélòó kan, àkòrí tí a ń gbé yẹ̀wò, ẹ̀ka àkòrí náà ni ìwà bí Ọlọ́run níbi ọjà. Ìyẹn jẹ́ àkòrí ńlá tí a ti ń gbé yẹ̀wò, ṣùgbọ́n fún ọjọ́ òní gẹ́gẹ́ bí kókó ẹ̀kọ́, a fẹ́ ṣe àgbéyẹ̀wò ohun tí a pè ní gbajúgbajà ìwà ìbàjẹ́ èyí tó wọ́pọ̀ nínú ètò okòwò àti tó sì ń farahàn ní ìjọ Ọlọ́run. A ó kà láti Lẹ́fítíkù orí 18 ẹsẹ̀ 1 sí 5. Bàbá wa, wọn ó bá wa kà á. Olúwa sì sọ fún Mósè pé, sọ fún àwọn ọmọ Ísírẹ́lì kí o sì wí fún wọn pé, èmi ni Olúwa Ọlọ́run yín. Ẹ̀yin kò gbọdọ̀ hùwà bí ìwà ilẹ̀ Íjíbítì níbi tí ẹ̀yin ti ń gbé. Ẹ̀yin kò sì gbọdọ̀ hùwà ìwà ilẹ̀ Kénáánì níbi tí èmi mú yín lọ. Bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ rìn nípa ìlànà wọn. Kí ẹ̀yin kí ó máa ṣe òfin mi, kí ẹ̀yin kí ó sì máa pa ìlànà mi mọ́ láti máa rìn nínú wọn. Èmi ni Olúwa Ọlọ́run yín. Ẹ̀yin ó sì máa pa ìlànà mi mọ́ àti òfin mi. Èyí tí bí ènìyàn bá ṣe, òun ó máa yè nínú wọn. Èmi ni Olúwa. Ẹ ṣé púpọ̀. Èròǹgbà ìdánilẹ́kọ̀ọ́ yìí ni láti ṣe àtọ́nà wa ní ọ̀nà tí a ó gbà máa ṣe okòwò wa nínú àwùjọ àti nínú ìjọ tí kò sì ní mú ìwà ìbàjẹ́ lọ́wọ́. Fún ọ̀rọ̀ àkọ́sọ àbí èyí tí a ń pè ní ìfáàrà, òtítọ́ ni pé ìbàjẹ́ tàbí jẹgúdújẹrá ti wà nínú okòwò àti nínú ìjọ Ọlọ́run. Èyí tó sì burú jù bẹ́ẹ̀ náà ni ìfarahàn rẹ̀ nínú ìjọ Ọlọ́run. Nínú ibi tí a kà, a rí pé Ọlọ́run ṣe ìkìlọ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì kí wọ́n má ṣe dàpọ̀ mọ́ àwọn àjèjì ènìyàn. Ó sì tún kìlọ̀ fún wọn pé kí wọ́n má ṣe tẹ̀lé àṣà àwọn Íjíbítì. A sì mọ ohun tí èyí túmọ̀ sí. Nígbà tí wọ́n kúrò ní Íjíbítì, ọ̀pọ̀ ló tẹ̀lé wọn tí wọn ò mọ Ọlọ́run tí a ń pè ní Yahweh, Ọlọ́run Ísírẹ́lì tí àwọn ọmọ Ísírẹ́lì ń sìn. Ṣùgbọ́n táwọn náà sì ń fẹ́ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, pàápàá bó ṣe farahàn
nínú ilẹ̀ Egypt lójú Pharaoh. Àwọn àdànù ènìyàn yìí àwọn ló máa ṣàkóbá fún àwọn ọmọ Ísírẹ́lì nípa mímú wọn sin ọlọ́run àjòjì àti dídarapọ̀ mọ́ ohun tí ò yẹ kí wọ́n darapọ̀ mọ́. A lè wo èyí lọ́pọ̀ ìgbà nínú ìwé Nehemiah orí 13 ẹsẹ̀ 3. Ẹ rí i pé gẹ́gẹ́ bí a ti tọ́ka, àwọn kan darapọ̀, àwọn tó sì darapọ̀ yẹn wọ́n ń ṣàkóbá lọ́pọ̀lọpọ̀ gbà fún àwọn ọmọ Ísírẹ́lì. Bákan náà láti rí i pé nínú májẹ̀mú tuntun pàápàá irú ìdarapọ̀ báyìí ó jẹ́ kí àwọn ìwà ìbàjẹ́ kan kó wá tún wá farahàn ní ìjọ Ọlọ́run. Níṣẹ́ Àpọ́stélì orí 5 yẹn a rí i pé irúwọ́ ògìrì wá tó darapọ̀ mọ́ ìjọ Ọlọ́run náà ni ara wọn láti rí Ananiah àti Sàfírà tá a máa ń tọ́ka sí. A sì rírú ìwà ìbàjẹ́ tó ti ọwọ́ wọn ṣẹ̀ lákòókò náà tí Ọlọ́run fi bínú sí tọkọtaya níjọ́ kan náà, torí pé wọ́n jẹ́ aláìṣòótọ́ àti aláìṣòdodo, bó tiẹ̀ jẹ́ pé àwọn náà ní nǹkan tán tà ṣùgbọ́n tí wọ́n ṣe àìṣòdodo lórí rẹ̀. Bẹ́ẹ̀ náà ni a lè rí i pé ìkùnsínú lórí afẹ́pín oúnjẹ àpín oúnjẹ táwọn kan ń ṣojú ṣáájú. Ẹ rí i pé ìwà ìbàjẹ́ náà ni ojúṣàájú ṣíṣe ibikíbi tá a bá ti lè máa ṣe, ìbàjẹ́ ní ìjọ Ọlọ́run ni. Ìwà ìbàjẹ́ tí kò dára náà ni nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ṣojú ṣáájú fún pínpín oúnjẹ, ó tún fẹ́ dá èdè àìyedè sílẹ̀ kó tó di pé àyànrú àwọn bíi Stefanu láti máa ṣètò tí ìjọ Ọlọ́run sì ṣètò tó tó àti èyí tí tó yẹ bákan náà. A sì rí i pé àwọn kan rápálá wọnú ìjọ àwọn ọmọ Kéfà táwọn náà fẹ́ máa ṣe ìkówójọ ayédèrú, tí ó sì jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ló ní ó farahàn pé ìwà ìbàjẹ́ tó ń fojú hàn tí a lè pè ní àwùjọ, yálà níbi ọjà ni tàbí nílé ìjọ èyí tí a ń pè ní ìjọ Ọlọ́run. Àwọn tí a fẹ́ pẹ̀kẹ́lù tá a sì fẹ́ jíròrò lé lọ́jọ́ tòní bí a ti ń bá ètò ìjíròrò Bíbélì, a sì gbà ládùúrà pé Ọlọ́run tó ní ìjọ rẹ̀ tó sì ní àwùjọ rẹ̀ á fi ọ̀rọ̀ rẹ̀ á fi fọ̀ wá mọ́ lórúkọ Kristi. Ẹ jẹ́ ká lọ nínú ìbéèrè ìjíròrò wa. Wọ́n ní nínú èrò àti ara rẹ kí ni o rò pé ó ń fa ìwà ìbàjẹ́ tàbí jẹkújẹ ni o tàbí jẹkúdúdára ni o nínú ètò okòwò àti tó farapẹ́ ìjọ Ọlọ́run? Bàbá wa, ẹ bá wa yànnàná ọ̀rọ̀ yìí. Kókó ọ̀rọ̀ méjì ló súyọ nínú ìbéèrè tá a béèrè yìí. À ń sọ̀rọ̀ nípa ìwà ìbàjẹ́ àti ìjẹkújẹ. Ìwà ìbàjẹ́ wá láti inú èrò ọkàn ènìyàn. Láti inú èrò ọkàn ló ti máa wá. Kò dẹ̀ sẹ́ni tó ń rí èrò ọkàn ẹnìkejì, ó dìgbà tó bá fi ń hùwà. Nígbà tó bá ti fi ń hùwà yẹn, wọ́n á máa rí ìṣe ẹ̀ pé ó ti yàtọ̀. Bó bá dẹ̀ jẹ́ ìjẹkújẹ náà ni nígbà tí ènìyàn bá ń jẹ ohun tí kò tọ́ sí i tàbí ohun tó yẹ fún ẹlòmíràn láti jẹ. Àrámù ìjẹkújẹ wọ̀bìà tẹlòmíì èmi nìkan. Òun la lè tọ́ka sí gẹ́gẹ́ bí ìjẹkújẹ tàbí wọ̀bìà. Nínú èrò ọkàn tèmi, ohun tó ń fà á púpọ̀ jù ni pé àwọn ènìyàn kò ní ìbẹ̀rù Ọlọ́run. Wọn kò ní Kristi inú ayé wọn. Àìní ìbẹ̀rù Ọlọ́run rárá òun ló ń fà á wípé ohun tí mò ń ṣe yóò sì dára o. Torí pé ọkàn ènìyàn kò kí ń wà lófo. Ó kún fún ẹ̀tàn. Bí a bá bí ọmọ tuntun lénìí, kò sí nǹkan kan nínú ọkàn rẹ̀, ní tá a bá gbìn sí lọ́kàn ni. Ohun tí Ọlọ́run fi fún ọmọ tuntun yẹn ni àwọn ènìyàn lè yí padà. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni pé tá a bá wo ènìyàn, bó o bá ti sin Ọlọ́run, òrìṣà tí ò tọ́ Ọlọ́run ló máa sìn. So ẹ̀mí kẹ́mi lè wọnú ènìyàn tí ò ní Kristi láti hùwà ìbàjẹ́, láti jẹ ìjẹkújẹ, láti fìyà jẹ ẹnìkejì. Nípa èyí a máa rí wípé ẹni tí ò ní ìbẹ̀rù Ọlọ́run kò mọ ta là ń pè ní Jésù Kristi, débi kó máa gba Jésù sáyé ẹ̀, kò lè ní ìfẹ́ ọmọ ẹnìkejì, á kún fún ìmọ̀tara ẹni nìkan. Irú ẹni bẹ́ẹ̀ a máa lé ọrọ̀ ayé kiri. Kò dẹ̀ ṣeé ṣe kéèyàn lé ọrọ̀ ayé kó má yan ẹnìkejì tàbí ẹnìkẹta jẹ.
tí a lè tọ́ka sí nípa ìwà ìbàjẹ́ àti jẹgúdújẹrá. màmá wa ẹ gbọ́ ṣé bó ṣe rí nìyẹn. Bẹ́ẹ̀ náà ló ṣe rí, bẹ́ẹ̀ ni téèyàn ò bá ti ní ìbẹ̀rù Ọlọ́run. Àfikún tí màá tún fi kún náà ni wípé ẹ̀mí ọ̀kánjúà lọ́pọ̀lọpọ̀ ìgbà ojú kòkòrò kì í ṣe wípé bóyá ẹlòmíì gan ò ní tó, ṣùgbọ́n ó tún fẹ́ máa tún ní sí i. So tí èèyàn ò bá dẹ̀ ti ní ìfẹ́ ọmọnìkejì rẹ̀ kò tiẹ̀ ní ronú pé ó máa yẹ kí àwọn tó wà ní sàkání mi náà kí wọ́n ohun tí ó lẹ́tọ̀ọ́ sí wọn pé ká fi fún wọn. Irú ẹni bẹ́ẹ̀ bíi kí bámúbámú ni mo yó mi mọ̀ pé ebi ń pa ọmọ ẹnì kọ̀ọ̀kan ló máa jẹ́rù ìwà ẹni bẹ́ẹ̀. So ìwà ojú kòkòrò bẹ́ẹ̀ ni ó máa ń fa ìwà ìjẹkújẹ àti jẹgúdẹrá. Bẹ́ẹ̀ ni ohun tó yẹ kán fún ará ìlú wọn ní lè fún wọn nítorí ẹ̀mí ojú kòkòrò. àti rí ẹ ṣé púpọ̀. Àwa ní bó ṣe wà ní Líkì wọ́n ló wà ní Gbàǹjà. Ṣé ohun tẹ́ ẹ tọ́ka sí báyìí ṣé àwùjọ ọ̀tajà nìkan ni àbí ẹnu iṣẹ́ nìkan ni ẹnu òwò ìjọba nìkan ni wọ́n mà tún ló wà ní ìjọ àbí bàbá wa. Ó wà nínú ìjọ. Ohun tí a dẹ̀ lè ṣàkíyèsí púpọ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà tàbí àwọn òjíṣẹ́ Ọlọ́run wọn kì í sábà rí nǹkan yẹn, ṣùgbọ́n àwọn alábàáṣiṣẹ́ wọn tàbí àwọn ọmọ ìjọ yòókù tá a jọ ń ṣiṣẹ́ papọ̀ a máa ń rí nínú ìhùwàsí ènìyàn wípé jọgúdújẹrá lẹni yìí. Bẹ́ẹ̀ ni bí àlùfáà wa kan wọ́n ní tí àwọn bá ti ń ṣe ìsìnkú àwọn ìwẹ̀yìn so ìyá ní ẹ̀mí Ọlọ́run làwọn bá díìlì nígbà yẹn, ṣùgbọ́n àwa lè máa wò yíká, a lè rojú a lè ríta. Rí i pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ́n máa ń fẹ́ káwọn wà níbi tí wọ́n ti lè rí nǹkan lá. Bẹ́ẹ̀ ni wọ́n lè rí nǹkan fálá tó dẹ̀ jẹ́ pé kò ní hàn sí àlùfáà. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọ náà dẹ̀ sọ pé mi ì jẹ́ kán rí tèmi rò. Orí bẹ́ẹ̀ iṣẹ́ Ọlọ́run kò ṣe bọ́ Ọlọ́run ṣe ṣètò ẹ̀ nìyẹn. Ìbùkún Ọlọ́run wà lórí ẹni tó bá sìn tòótọ́ tí ò dẹ̀ ṣe pé ó mú àmúlùmọ́là. Má sọ pé àlùfáà ò rí ẹ, kí ló fẹ́ kálùfáà rí ẹ fún? Ìwọ ṣáà máa ṣe lọ, ó lè ní bọ̀ kankan èrè mi ń bẹ pẹ̀lú mi. Kò pọn dandan kálùfáà rí kọ́lọ́run tó mú. Torí náà kì í ṣe orí ọjà wa tàbí ilé iṣẹ́ ìjọba tàbí àwọn tó ń ṣèjọba lé wa lórí, ó ń ṣẹlẹ̀ nínú ìjọ Ọlọ́run dáadáa. Wọ́n ní ọmọ ìjọ ó mì pé àwọn àlùfáà wọ́n wẹ̀ yọ kankan nínú bàbàjẹ́ yẹn o àbí màmá wa lérò tiyín. Lérò tèmi kò ń ṣe gbogbo àlùfáà náà àbí ìránṣẹ́ Ọlọ́run la lè sọ wípé ó wẹ̀ òòyàn kankan. A sì ń rí àwọn irú ìwà ìbàjẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn tó jẹ́ wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá ti jẹ́ wípé kò sí ẹni tó máa yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ wò wípé báwo ni ẹ ṣe ṣe, èmi ni mo ní nǹkan mi, bó bá wù mí ó ṣe lè ṣe. So wọ́n lè wo àǹfààní wípé èmi ni mo wà ń bẹ̀ mi sì lọ̀gá lásìkò yìí, èmi tàbí pé èmi ni mo ní nǹkan mi tí wọ́n tiẹ̀ ní ẹni tí wọ́n ń jábọ̀ fún. Wọ́n lè máa fi ṣe ìwà ìbàjẹ́. Ọ̀pọ̀lọpọ̀ tí ẹ fi lè máa tún fi ja àwọn ọmọ ìjọ lólè tó jẹ́ bẹ́ẹ̀ ni tó máa fi ja wọn lólè. Òjíṣẹ́ Ọlọ́run ẹ̀lẹ́ ló ń jalè. Bẹ́ẹ̀ ni wọ́n lè máa fi ọgbọ̀gbọ́n lè má jẹ́ pọ́n lọ gbébọn ká wọn mọ́lẹ̀, ṣùgbọ́n wọ́n á máa fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín gba owó lọ́wọ́ wọn tí ó sì jẹ́ pé ìwà jẹgúdújẹrá náà ni. Ìyẹn tún lé o. Àlùmọ̀kọ́rọ́ yí ọ̀nà náà tó fi ń jalè. Kọ́lọ́run kó gbà wá o, kọ́lọ́run kó gbàjọ ẹ o, kó fọ̀jọ ẹ mọ́ o. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Wọ́n ní báwo ni ó ṣe yé wa sí ohun tí Jésù ṣe ní Mátíù orí 11 ẹsẹ̀ 12 sí 13. Ẹ jẹ́ ká tẹ̀ kọ́kọ́ wò ná ká tó parí, ká kọ́kọ́ wo Mátíù orí 11 yẹn ẹsẹ̀ 12 àti 13. Jésù sì wọ inú tẹ́ḿpìlì Ọlọ́run lọ, ó sì lé gbogbo àwọn ẹni tí ń tà àti àwọn tí ń rà ní tẹ́ḿpìlì jáde, ó sì yí tábìlì àwọn onípàṣípàrọ̀ owó dànù àti ìjókòó àwọn tí ń ta ẹyẹlé. Ó sì wí fún wọn pé a ti kọ pé ilé àdúrà ni a ó máa pe ilé mi, ṣùgbọ́n ẹ̀yin sọ di ìwọ̀ ọlọ́ṣà. Wọ́n ní báwo lè lè ṣe yé wa sí ohun tó ṣe yẹn tá a bá fi wé ohun tá a kà ní Léfítíkù orí 22 yẹn ẹsẹ̀ 1 sí 5 yẹn, ṣó jọra? Bẹ́ẹ̀ ni ó jọra.
a rí i pé àṣẹ tí Ọlọ́run ti pa fún àwọn ọmọ Ísírẹ́lì pé gbogbo ìwà tí wọ́n rí ní Íjíbítì pé kán má wù ú, a rí i pé òun ló tún farahàn láàrin wọn nígbà tí wọ́n ti dé Kénáánì, ilẹ̀ ìlérí tí Ọlọ́run fún wọn. So ohun tí wọ́n ń ṣe yìí ni Jésù rí wípé ó lòdì sí ìfẹ́ Ọlọ́run, òun ló ṣe lé wọn jáde wípé ilé àdúrà ni ilé Ọlọ́run, kò ń ṣe ibi títà àbí ibi rírà. So ohun tí Ọlọ́run ti pa láṣẹ fún àwọn ọmọ Ísírẹ́lì, òun ni Jésù wá fi ìdí ẹ̀ múlẹ̀ nígbà tí ó fi ń bá wọn wí tó da tábìlì àwọn tó ń ṣe pàṣípàrọ̀ owó àti àwọn tó ń ta ẹyẹlé dànù nínú tẹ́ḿpìlì. Bẹ́ẹ̀ ni ó gbójú agan sí wọn wípé ohun tí wọ́n ń ṣe kò tọ́, ó sì lòdì sí ìfẹ́ Ọlọ́run. Ẹ gbọ́, ṣé ẹ rí i pé ṣé ẹ rò pé ohun tí ẹ ṣe yẹn ṣé wàá le díẹ̀ ká mọ́ tà ká mọ́ rà mọ́ lójú ènìyàn ó lè le, ṣùgbọ́n gbogbo ni ṣíṣe fún Ọlọ́run. Àpẹẹrẹ ohun tí Jésù ṣe níbi àyọkà wa yìí, gẹ́gẹ́ bí màmá náà tún ṣe ṣàfihàn rẹ̀, ó ní wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n kó ara wọn jọ bí ìjọ Ọlọ́run, wọ́n kó ara wọn jọ bí ìjọ Ọlọ́run. Mi ò sọ pé àwọn ìjọ Ọlọ́run, torí ìjọ Ọlọ́run kò yẹ kí òun ayé kó gba ibẹ̀ kó wà ńbẹ̀. Tí wọ́n kó ara wọn jọ bí ìjọ Ọlọ́run, bẹ́ẹ̀ ni wọ́n ti sọ ara wọn di okòwò níbi tá a ti ń tà tá a ti ń rà. Eléyìí tí Jésù jẹ́ kó yé wa wípé ara ìhun tó ń wáyé wá ṣe leléyìí náà, tún fẹ́ fi ilẹ̀ náà pẹ̀lú òfin táwọn ti fún yín. Ìgbà yẹn ló fi dá gbogbo ẹyẹlé àti gbogbo ìjókòó àwọn tó wà ńbẹ̀ nù. Èyí ni pé Jésù sọ wípé ẹ ò lè tajà ń bí wọ́n bó dẹ̀ ṣe wà nígbà yẹn tí Jésù fi bínú sí wọn, ó tún farahàn nínú ìjọ Ọlọ́run. Èyí tó dẹ̀ jẹ́ pé a gbọ́dọ̀ kíyèsí kí a má bàa rí ìbínú Ọlọ́run. Torí náà ó fi hàn pé ohun tí mo wáyé wá ṣe, ara ohun tí mo wáyé wá ṣe ni pé òfin Ọlọ́run gẹ́gẹ́ bó àfọ̀mọ́ ìjọ Ọlọ́run bọ́lọ́run ṣe gbé kalẹ̀, ó ní nǹkan tí Jésù Kristi ṣe ń bẹ̀ yẹn. Ẹ ṣé púpọ̀. Wọ́n ní Jésù fẹ́ ṣàfọ̀mọ́ ohun tí ò tọ́, ohun tó jẹ́ wá ìbàjẹ́, bó ti farahàn ní àkókò yẹn tí ó sì tún farahàn ní àkókò tá a wà yìí, ohun tó túmọ̀ sí ìwà ìbàjẹ́ tá a náà dẹ̀ mọ̀ wípé ohun gbogbo lójoojúmọ́, ìrẹ́jẹ, ìwà ipá àti oríṣiríṣi bó ṣe wà ń ta, wọ́n bó ṣe wà ń líkì tó náà ló wà ní gbàǹjà tí ò sì yẹ kó ṣe kíni ò tínú Ọlọ́run tí ò dùn sí láti àtìkọ́ ṣe, tí ò sì tún dùn sí nígbà tó tún wá láwòrán ènìyàn, tí ò sì tún dùn sí títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Lẹ́ẹ̀kan sí, k'Olúwa kó fọ̀jọ̀ rẹ̀ mọ́ o, kó sì fọ àwùjọ wa náà mọ́ o. Wọ́n wá ní ó dáa o, àwa gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì tá a ti rí ohun tí ẹni tá a ń jórúkọ mọ́ tí ò fẹ́, wọ́n ní kí la gbọ́dọ̀ wá ṣe káà náà lè ṣe àfọ̀mọ́ níwọ̀nba tiwa àwọn ìwà ìbàjẹ́ tó wá ń wọ́pọ̀ láwùjọ, tó ń wọ́pọ̀ nínú ìjọ Ọlọ́run. Bàbá wa, kí lẹ lè rí, kí ni Kìrìsìtẹ́nì kí lẹ wá gbọ́dọ̀ ṣe báyìí pẹ̀lú ohun tá a tọ́ka sí? Kìrìsìtẹ́nì ò lè sá fún àwọn tó ń hu ìwà ìbàjẹ́ yìí. Wọn ò gbọ́dọ̀ darapọ̀ mọ́ wọn ni. Wọn ò gbọ́dọ̀ sá. Wọn ò lè sá fún wọn, ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ darapọ̀ mọ́ wọn. Bẹ́ẹ̀ ni, wọn ò gbọ́dọ̀ darapọ̀ mọ́ wọn láti máa hu irú ìwà yẹn gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì. Tá a bá wo bí tá a kà, wọ́n tọ́ka sí nǹkan méjì ńbẹ̀. Wọ́n tọ́ka sí iyọ̀ àti ìmọ́lẹ̀. A sì mọ ohun tí iyọ̀ túmọ̀ sí. Tí iyọ̀ bá sì ń jẹ́ iyọ̀, kò sí oúnjẹ tá a máa ṣe bó ti wù kó kéré mọ́, iyọ̀ máa yí adùn rẹ̀ padà sí dáradára ni tí ò bá ti dòbu. Gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, iyọ̀ ayé ni wá. Ibikíbi tá a bá wà, wọ́n gbọ́dọ̀ rí àpẹẹrẹ ẹ̀ lára wa. Adùn yẹn gbọ́dọ̀ farahàn pé Kìrìsìtẹ́nì lẹni yìí, ó ń hùwà bíi Kristi, ó ń ṣeṣe Kristi. Bẹ́ẹ̀ ni, iyọ̀ dẹ́rẹ́ a tún máa ń lò fún àti má jẹ́ kí nǹkan bàjẹ́. So ibi tí bàjẹ́ bá wà, tí Kìrìsìtẹ́nì bá débẹ̀, iṣẹ́ tó máa ṣe ni àtúnṣe. Ó gbọ́dọ̀ ṣe àtúnṣe. Oko kan bẹ́ẹ̀ ni bó ṣe máa ń ṣàtúnṣe. Then ìmọ́lẹ̀ tá à ń sọ yìí,
ẹ rí i pé inú òkùnkùn là ń ṣiṣẹ́ ibi. A gbọ́dọ̀ jẹ́ ìmọ́lẹ̀ tó máa tàn. Ìyẹn ṣe dandan pé òru o, ẹnikẹ́ni tó bá ti ń ṣiṣẹ́ ibi, ìbá aṣojú gbangba, iṣẹ́ òkùnkùn ló ń ṣe. Torí náà a gbọ́dọ̀ jẹ́ ìmọ́lẹ̀ tó ń fi òkùnkùn hàn, tó ń lé òkùnkùn sá sẹ́yìn, ibi tí Kristẹni tó ti níṣẹ́ láti ṣe láàrin aláìwà bí Ọlọ́run nìyẹn. Màmá wa, kí lẹ lè rí bá wa fi kún? Àfikún tí mo ní náà ni wípé gẹ́gẹ́ bí Kristẹni a gbọ́dọ̀ koro ojú sí àwọn ìwà yìí. Nígbà tí bẹ́ẹ̀ ni bí Jésù ṣe koro ojú sí, a gbọ́dọ̀ koro ojú sí. Gẹ́gẹ́ bí ibi tí a kà tí bàbá wa ti sọ̀rọ̀ lé lórí, ìmọ́lẹ̀ ayé ni wá. So a gbọ́dọ̀ tan ìmọ́lẹ̀ nípa ìwà àti ìṣe tiwa pàápàá fún àwọn ènìyàn. Torí tá bá la máa koro ojú sí, bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ jẹ́ ohun tí àwa gan tí a kì í ṣe. Torí tí a bá ń ṣe, a ní lè sọ fún àwọn ènìyàn wípé nǹkan tẹ́ ń ṣe yìí kò dáa. So ìmọ́lẹ̀ tiwa gan gbọ́dọ̀ jẹ́ ìmọ́lẹ̀ tí àwọn èèyàn máa rí kà lára wa. Bíbélì ní àwa ni ìwé tí ayé ń kà. So a gbọ́dọ̀ jẹ́ ìmọ́lẹ̀ ní gbogbo ibi tá a bá wà, káwọn èèyàn rí ìwà Kristi yẹn nínú ayé wa. Kì í ṣe pé káwa náà gan jẹ́ oníbàjẹ́ àbí a ní àfarawé wọn. So a gbọ́dọ̀ gbé ìgbé ayé tó yàtọ̀, tó gbọ́dọ̀ máa wàásù ìyìnrere Kristi fún àwọn ènìyàn. Ìgbà náà látò lè koro ojú sí tí àwọn èèyàn gbọ́ ohun tí à ń sọ. Ẹ̀yin èèyàn wa wípé a ti rí ohun kan tàbí òmíràn mú jáde, pàápàá gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi, ẹni tó ti fàpẹẹrẹ lélẹ̀ gẹ́gẹ́ bí a ti wò ó, tó sì fẹ́ ká ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́, tó sì fẹ́ jẹ́ ká jẹ́ àpẹẹrẹ láàrin àwùjọ, yálà lẹ́nu iṣẹ́, lẹ́nu òwò, lọ́fíìsì, níbikíbi tá a bá ti bára wa, bí tá a ti ń tà, bí tá a ti ń rà. Ó ní ká má darapọ̀ mọ́ wọn, ká yàtọ̀. Kò sí bá a ṣe fẹ́ yàtọ̀ tí àwa náà bá ti lọ́wọ́ ń bẹ̀. Ṣùgbọ́n ní iyọ̀ àti ìmọ́lẹ̀ la jẹ́. Mo gbà ládùúrà pé iyọ̀ wa ò ní dòbu o, ìmọ́lẹ̀ wa ò sì ní wọ́ òkun o. Nípasẹ̀ wa, a máa ń sọ pé àwùjọ tá a wà yìí kò sí ìrètí kankan o, bí kò ṣe èyí tí Ọlọ́run bá ti ọwọ́ àwọn ọmọlẹ́yìn Kristi ṣe, àwọn tó mọ ohun tó tọ́, àwọn ọmọ tó mọ ohun tó yẹ, tí wọ́n sì ṣe tán láìka ohun tí ó tẹ̀yìn rẹ̀ yọ láti ṣe ètò tọ́ àti ètò yẹ. Ìgbà náà ni ìwà ìbàjẹ́ tó ti gbogbo, tó ti gbalé gboko, là tó lè sọ wípé a dẹ́kun rẹ̀. A rí ibi tó sọ wá dé lórílẹ̀‐èdè wa, ṣùgbọ́n a mọ̀ wípé bí a ti ń gbẹ́kọ̀ọ́ ìta àti ń pinnu, Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ní ìṣẹ́jú kan, kí lẹ ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìyànjú fún àwọn èèyàn wa bá ń gbọ́ wa? Ọ̀rọ̀ tí mo ní fún àwọn èèyàn wa nínú ìjọ Ọlọ́run ni, nídìí okòwò wa ni, lọ́fíìsì wa ni, bóyá àti ẹ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ó ń jẹ́ adarí ìjọba, ẹ jẹ́ kí a wo ibi tí ìwà ìbàjẹ́ bá wa dé lórílẹ̀‐èdè wa, pàápàá Nàìjíríà. Ẹ jẹ́ ká jìnnà sí ìwà ìbàjẹ́, ẹ má jẹ́ á darapọ̀ mọ́ ìwà ìbàjẹ́. Lábẹ́ àkóso bó ti wù kó rí, ẹ jẹ́ ká gbìyànjú láti dúró lórí ẹsẹ̀ wa, ká dúró nínú ìfẹ́ Ọlọ́run. Ọlọ́run á sì ràn wá lọ́wọ́. Màmá wa, ọ̀rọ̀ kan náà fáwọn èèyàn wa. Nǹkan tí màá fi kún ni wípé, tí mo dẹ̀ fẹ́ fi gba àwọn èèyàn wa yànjú ni wípé ìbùkún Ọlọ́run òun ló mú ní là láì fi làálàá kún. So tá bá rò wípé ìwà ìbàjẹ́ àbí jẹgúdújẹrá pé ohun tó wà lọ́wọ́ tèmi náà mo gbọ́dọ̀ jẹ́, mi ní fi ẹ̀tọ́ àwọn ènìyàn fún wọn. Bíbélì ní pé ó ń fi ojoojúmọ́ kọ́rọ̀ jọ, ó ní kò sì mọ ẹni tí yóò ná. So ìbùkún Ọlọ́run ni kẹ́ jẹ́ ká gbọ́kànlé lórí iṣẹ́ wa. So tó bá sì jẹ́ ìbùkún Ọlọ́run yìí ni ọkàn wa máa balẹ̀, ohun gbogbo tá a bá sì ní ń bẹ̀, Ọlọ́run á bá wa fi èrè sí. Kò sì ní jẹ́ wípé à ń kó ọrọ̀ jọ lásán, tó jẹ́ wípé á wá di ohun tí àwọn ọmọ wa, tí àwọn èèyàn máa nàka ìbàjẹ́ sí wọn lọ́jọ́ iwájú pé àwọn ọmọ lágbájá ni. So a lè ra ọjọ́ ọ̀la tó dára lẹ̀ fún ara wa, fún àwọn ọmọ wa, àti ilé ológo á sì lè jẹ́ ìpín wa. Ilé ológo, èyí tó ṣe pàtàkì. Ẹ ṣé púpọ̀. Ní ọ̀rọ̀ ìparí wa, wọ́n ní yálà ọjà tàbí ìjọ, gẹ́gẹ́ bá a ṣe sọ, a rí ìfarahàn ìwà ìbàjẹ́. Wọ́n ní ṣùgbọ́n a kò gbọdọ̀ tún sowọ́pọ̀ láti tún máa bá wọn wu ìwà ìbàjẹ́ yìí mọ́. Ìyẹn pé a ti gbọ́ báyìí,
a sì gbàgbọ́ wípé ohun tá à ń sọ náà ni pé lẹ́nì kọ̀ọ̀kan wa ká má sowọ́pọ̀ ká má darapọ̀ mọ́ ìwà ìbàjẹ́ yìí ṣùgbọ́n kí oníkálukú wa pinnu láti jẹ́ àpẹẹrẹ rere ká lè mọ̀ dájú pé ìbùkún Ọlọ́run gẹ́gẹ́ bọ́n ṣe sọ ló mú ní là láì fi làálàá kún tí a bá tó ọrọ̀ yìí jọ tá a tówó rẹpẹtẹ lọ́nà àìtọ́ ìparun ni yóò gbẹ̀yìn irú ẹ̀ níbẹ̀ jẹ́ ká wo Jeremáyà láti fi káàdì rẹ̀ Jeremáyà orí 17 ẹsẹ̀ 11. Bí àparò ti ń sàbà lórí ẹyin tí kò yé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹni tí ó kó ọrọ̀ jọ ṣùgbọ́n kì í ṣe ní òdodo yóò fi sílẹ̀ lágbede méjì ọjọ́ rẹ̀ àti ní òpin rẹ̀ yóò jẹ́ aṣiwèrè. Àti gbọ́ báyẹn o mo mọ̀ pé fún àwa tí a ti ń bá ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ ẹ̀rí pé ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí a máa ń kà á lemọ́lemọ́ kì í ṣe fún nǹkan mìíràn láti ránra wa létí náà ni pé gbogbo kìràkìtà tí ò bá ti dá lórí ti Ọlọ́run bí àparò tó sàbà ni o wọ́n ní a fi sílẹ̀ lójijì mo gbàládùra ikú òjijì kò ní jẹ́ ti ẹnikẹ́ni o. Lẹ́ẹ̀kan sí a fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Àjíbọ́lá Awóyẹmí ẹ ṣé púpọ̀ fífàyè sílẹ̀ láti darapọ̀ mọ́ ètò yìí kí ọwọ́ Ọlọ́run kó wà nínú ayé yín sí rere o. Màmá wa a kí yín lórúkọ Kristi màmá wa Tèmítọ́pẹ́ Adésọjí gbọ́lọ́ǹganu ayé yín àgbàládùra pé ọwọ́ Ọlọ́run á túbọ̀ máa nu ayé yín sí rere mo mọ̀ pé tá a bá tún pè yín gbà mí ẹ yọjú sí wa àbí. Ẹ̀yin olùgbọ́ òun náà láti gbọ́ ẹ̀ ẹ má gbàgbé pé ẹ lè pè wá tàbí kẹ́kọ̀ọ́ sí wa lórí ẹ̀rọ alátagbà yìí 0814-719-4733 títí dìgbà míì ire àti ayọ̀ kó máa bá ẹnì kọ̀ọ̀kan gbé ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ Ọlọ́run olóore ọ̀fẹ́ fún ètò ẹ̀ tí bá wa sọ jẹ́ ṣe lágbà ládùúrà pé ẹ túbọ̀ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó ní ìtumọ̀ nínú ìwà àti ìṣe wa tó bẹ́ẹ̀ tó jẹ́ pé àwùjọ wa á lè jẹ́ àwùjọ tá à ń tọ́ka sí fún rere ṣíṣe àti fún ìtẹ̀síwájú ní ọ̀nà gbogbo ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.